wípé ìfẹ́ ńlá tí Ọlọ́run ní sí ayé pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé kò fẹ́ kí èmi àti ìwọ kí a ṣègbé. Ó ní ìfẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ó rán Jésù Kristi wá sáyé láti gba èmi àti rẹ là kúrò ní gbogbo ègún òfin. Ṣùgbọ́n rí wípé Jésù yìí rẹ lé ẹni tí ó yẹ kó fi ayé rẹ fún, ó yẹ lé ẹni tí yẹ kí èmi náà fi ayé mi fún, ó yẹ kí ẹni tí yẹ kí n máa sìn ní ọjọ́ gbogbo. O kò lè sọ wípé o gba Ọlọ́run gbọ́ àbó mọ Ọlọ́run aláàyè kò wá ní ti Jésù báwo. Kò sí bó ṣe lè wò kó jẹ́ ẹni tó dára tó kó máa fi gbogbo owó ẹ fún ènìyàn, kó fi gbogbo ohun ìní yẹn kó fún ènìyàn, kó dà kó máa dára tó bẹ́ẹ̀ gẹ́ táwọn èèyàn sọ wípé dádì yẹn bàbá dáradára mà ní, ìyá yẹn ìyá dáradára mà ní. Ṣùgbọ́n tó o bá ti ní Jésù tí í ṣe ọmọ ẹni tí Ọlọ́run aláàyè rán láti gba èmi àti ẹ kúrò lọ́gún olóògùn òfin, ó túmọ̀ sí pé gbogbo tí èmi àti ẹ ń ṣe àbí tó máa ń ṣe láìní Jésù mi wípé òfo ni. Jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run aláàyè a gbé ọ̀gá sọ wípé o ṣé o gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá, gbogbo ẹ̀ṣẹ̀ àìgbà ọgbọ́ àìgbọ́n bíbélì kan ṣe Jésù Kristi olùgbàlà gbọ́ dáríjì wá. Àlọ́sínú ọ̀rẹ́ fi ọ̀rẹ́ yé wa jẹ́ kí ọ̀rẹ́ kó tá gbogbo nínú wa kó sì so àwọn èso ọgọ́rọ̀ ọ̀hún lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, já sáré jọ wo ìrètí Jòhánù yẹn orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Ìrètí Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní wípé nítorí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ìfẹ́ tó lágbára tó fi ọmọ bí rẹ̀ kan ṣoṣo fún wa. Bí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè nípẹ̀kun. Praise the Lord. Mọ̀ wípé gbogbo ènìyàn ló ti jẹ̀bi ikú. Gbogbo ènìyàn ló ti jẹ̀bi ikú nígbà tí baba ńlá wa tí í ṣe Ádámù àti aya rẹ̀ ti ṣẹ̀ nípa ṣíṣàì gbọràn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn nínú ọgbà Édẹ́nì. Ikú wọlé sínú ayé ọmọ ènìyàn. Òfò wọlé sínú ayé ọmọ ènìyàn. Láti ìgbà yẹn ni ọmọ ènìyàn ti ń bá káàkiri ló ti ń bá ràbàràbà yẹn kiri, ó ń bá ràbà yẹn kiri. Ọlọ́run aláàyè wá wò wípé kí lòun lè ṣe fún ènìyàn láti gba ẹ̀rín ènìyàn là. Ó wípé òkè òun á sì rán ọmọ òun láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ẹ̀ṣẹ̀ mi àti ẹ. Ó fi ọmọ rẹ̀ ṣe ìràpadà ẹ̀ṣẹ̀ mi àti ẹ. Ó lo ẹ̀jẹ̀ rẹ̀ láti fi bò wá mọ̀ kúrò ní gbogbo ègún òfin. Ó wá sọ wípé o ò nílò ọmọ rẹ̀. Ó ní Ọlọ́run yẹn nìkan ló fẹ́ nìkan ló mọ̀. Olóòfé ọmọ rẹ̀. Jẹ́ kí n sọ òtítọ́ fún ọ. Tó o bá ti fi ọmọ rẹ̀ tí í ṣe Jésù Kristi tó lo ẹ̀mí rẹ̀ láti fi ṣe ètùtù fún ọ, o ò fẹ́ tẹ Ọlọ́run o. Ìyẹn túmọ̀ sí wípé o ì ṣe tẹ Ọlọ́run pé gbogbo dídára tó dára sí ènìyàn, owó gbogbo tó ń ná yẹn àná dànù lásán ni. Wá sọ́dọ̀ Jésù. Ìfẹ́ ńlá ló fi ń pè ọ́.